sàmání lórí àwọn òṣìṣẹ́ Abdulkadir Jilani Ọ̀pẹ̀sọ̀lá Ṣíbà. ẹni mọ̀ yí pé aṣọ lò ní o aṣèwárí náà wá ní látara ìfẹ́ àmì Muhammad Sallallahu alayhi wa sallam. wọ́n ní bàbá bíi tẹ́ tí ìyá rẹ̀ tẹ lọ́wọ́ báyìí ọmọ àkọ́kọ́ jẹ́ ọkọ mu tẹ pé ló bá ọkùnrin kẹlẹ́gbẹ̀ẹ́ lọ́ba tají ọlọ́wọ́ lè gbà wọlé wọ́n ní ana Abdulkadir Jilani wọ́n ní wàhálà tó kẹ́hàdà ọmọ rẹ̀ ta bí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o ayé ti káyé kéè wọ́n kúrọ́ mọ́ Ìyá bá bàbá. wọn ti sọ̀rọ̀ kẹ́lẹ́ ti kí àwọn èèyàn tẹ̀ yìí wọ́n bá ti gbọ́kùn rẹ̀ ọba ń bẹ̀ kí sọ̀rọ̀ tẹ́ ìwọ̀n wákàtí olùwàlà tó kẹ́hàdà ọmọ rẹ̀ bí wọ́n wà lẹ́nu yẹ kó obìnrin ṣe tọ́lí kẹsì. Sàmání ni wọ́n bí jẹ́ lọ́wọ́ ni wọ́n sọ fún ya rẹ̀ níṣẹ́ òun sọ fún ya rẹ̀ pé òun náà ni ọmọ yìí náà ni ó dìde láti fọ́tọ̀ ní kàníkà. Nígbà tí wọ́n kọ́ àwọn èèyàn jọ nínú àwọn tó kó jọ tí a máa ń jà nígbà wọn láti ṣe sípẹ́bí àwọn tó pọ̀. Àmọ́ ń gbẹ̀yìn nínú àwọn ọmọ tó padà tọ́ sípẹ́bí àwọn tí a máa ń jà padà sípẹ́bí àwọn ọ̀dọ́ wọn. Àbá àtòkù sípẹ́bí àwọn ọ̀dọ́ ìṣe Sàmání yìí. Ọ̀dọ́ ìlú ti jogún ṣe àṣìlá ọ̀dọ̀ pátì. Ògbẹ́lẹ́ bá jẹ́ káàkiri yà. Kọ̀kọ́ ọ̀wọ́ mọ̀ sàlá ọ̀dọ̀ pátì. Àmọ́ sí ìjà bá wà fi ń kà á. Ó yàtọ̀ díẹ̀ tí ó sì sígà tí sábà ń jáde pé káàkiri. Àwọn ewu lójú ọ̀nà títí wa nínú gbogbo kòkòrò wa àti ṣùgbọ́n wa àlèmọ́kà sàlá ọ̀dọ̀ pátì. Torípé àjọjọ ogún ẹ̀ lọ́dọ̀ Sàmání jogún ẹ̀ lọ́dọ̀ Bákírì. Al-Bakari Mustafa Al-Bakari. Allahumma salli wa sallim wa barik ala sayyidina Muhammadin nur al-jami' al-fatih lima ughliqa wal hatim lima sabaqa wan nasir al-haqq bil haqq wal ali ila siratika al-mustaqim sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi akakani wa badala azim. Hayyakumullah. Ko ba bi mo te gu yi ko ni salatu al-fatih al-Bakari bi o ti do wa fún Tẹ̀sí gọ́gù bẹ́ẹ̀. Bàbá tẹ̀sí gọ́gù bẹ́ẹ̀. Tí a bá ń jẹ́ ẹ̀rọ ìjọgbó ẹ̀, sí ẹ̀mú sì máa pọ̀. Kọ́lá Sàlámù Sáádì kíta àbákà wọn ni sí ìgbà yàtọ̀ síra wọn. Bàbá wọn lù dàlẹ́nu kàyíláàtì. Bí wọ́n ti gbé síbẹ̀, Allahumma salli wa sallim mubarak ala sayyidina Muhammad Sadiq al-Kiruhu wọ́n bẹ̀rẹ̀. Nígbà tó a parí ẹ̀, wọ́n sì ní tòsílẹ̀ bí làdáríkà làwọn máa ń wí àmọ́ níbi èyí tó yí ìwáyà tí dàlẹ́ ló gbé wà bá wa kí lóò gbé mọ́mú tẹ̀sí nígbà wá àwọn ní sọ̀lá tó ń dá ìmọ̀ tó ń bí ìyàwó níkà bá kí ẹ̀tọ́ ní bàgáàkà láwọn tó á lè ha dúró nínú nìkà nínú tẹ̀sí nínú dàlẹ́ ló kẹ̀lá. Sallallahu alayhi wa sallam. Mọ́mọ́ wa dàbọ̀ ní ìtìlá fún àti ìbísí ẹ̀ nínú sígà. Èyí wò mí ní pé ọ̀gá ẹni ó ní kọ́lá ti gbà. Èyí ò dákọ̀kọ́. Níbi àwọn pẹ̀lú tìjà ní àti pàdé. Yàtọ̀ fún àwọn tí wọ́n rí tọ́ka ń ṣe iṣẹ́ díẹ̀ láwọn tó sọ bí náà ń ṣe. Mùsọ́bà àtà Aṣíra tá ń ṣe ti Sàmání là ń ṣe. Tọ́ba wọnú fún yàtọ̀ ọ̀gbà níyà tí aṣọ́tò káàdì látàwọn kàdìríyà ń lò. Ọ̀tọ̀ ni Mùsọ́bà àtà Aṣíra tó káàdì kọ síbẹ̀. Mùsọ́bà àtà Aṣíra tá a wá ń kà déédéé títí jáníyà ni. Ẹ̀sùn máa tí a méje. Ayatọ̀ kù sí méje. Kúrúwà láwù méje. Màá wúsà péjì méje onímélòó ní márùn-ún. Àti tèmọ́ nínú. Àwọn aké Subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar àti méje. Ọdún mélòó? Ọdún mẹ́fà. اللهم اجعلنا وبهم عاجلا وعاجلا في الدين والدنيا والاخره ما انت له اهل ولا ترجو به الا ولا رمان ولا هارون انك عليم كريم جواد كريم وهو رحيم عاصم بيدي وطبعا 10 رمو بعد يسلم ولي لازم له ان يكون صلاه اكرمكم الله بس ما كذا بيسي oyelo odi méjì tẹ́lifí mà yẹ pé wúlì bí Sàmání làásì. Ramakomola àti Tijaniya àti Kadiriya wíì ní Sàmání làásì. Kí ló tó kún náà wọ́n sẹ́ta àwọn ṣe? Láti ní àti wọ̀sí pàtà
ẹ̀yin ṣe ti jáwé yìí àwọn sẹ́yìn ní ìfúrájì kí n jáwé yìí ti asọ̀kúnlọ́rọ̀ àdìmọ̀lẹ̀ ní láyé wá ayélujára yóò wá dùn ilé ìyàwó wì asọ̀kúnlọ́rọ̀ àdìmọ̀lẹ̀ ní láyé wá ayélujára yóò wá ẹ̀yọ́ dùn. Karamakumala. àwọn gbọ́dọ̀ làjọ sí ọkọ̀ ká dájú rẹ̀ ara wa ẹ̀kọ́ ọmọ ìyá ni wá ẹ̀yọ́ wí bẹ̀ lọ́jọ́ ní tó bá jọ pàdé láti tẹ́lẹ̀ ní. Àmín. ayọ̀ tó lé ẹ̀mẹ́ Muhammad ni. Àmín. ẹ̀rọ tá a ti rí pé ìyẹ̀kẹ̀lẹ̀ ìkẹ́kẹ́ àti àbísẹ́ra wa fọ́ọ̀kù yẹ̀ sí ìdíjẹ̀. Karamakumala. nínú àwọn aṣẹ wa tẹ́lẹ̀ la ilaha illallah la ilaha illallah. La ilaha illallah. àwọn sì fún wa lọ́gọ́rùn mẹ́ta bóyá ọgọ́rùn mẹ́ta náà ti ń láàbì ó ní mélòó ó ní púpọ̀ dábàá sì ní ìta sí sinmi wá látàgbọ́n la sí ní àṣìbẹ̀ tẹ́lẹ̀ mẹ́sàlá sí àwọn sàlámù ti wá mẹ́tẹ̀ mi sàlámù àdùbẹ́ ti wá. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم وعلى آل سيدنا محمد وسلم أسمع أيها صلاة الفاتحة أسمعكم أسمع كلام تبع جماعة كلام تبع كذا إنه أيها طلع مشابه الجارب يا مسلم تقولنا مع فارق أو رجال كمان Allah. Salamu sadiki àwọn àgbàlagbà gba àwọn hejo wọn kò pọ̀ mọ́ra wọn tó bá yí bẹ́ẹ̀ ẹnu wí bẹ́ẹ̀ mọ́ pé òde tìjà ní ẹ̀rẹ́ mọ́ o ọmọ ìyá ni wá gbogbo àwọn tá a sì jọ ń bẹ wọ́n mọ̀ pé èsì ọmọ ìyá là máa ṣe ọlọ́run ọlọ́run níbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́jà sórí rẹ̀ Àmín. kí gbogbo ẹ̀yin àfa àwa náà tí ẹ pè wá fàdé dé ọ̀dọ́ dáadáa èyí tá ń ṣe yìí oríire ní ọlọ́mọdé òdòdó ibú. Àmín. ẹ̀rí lẹ́yìn àìpẹ́ yìí àti ọjọ́ tó ti pẹ́ èmi àwọn òwe pé táwọn nínú ayé nu Nàìjíríà yìí wọ́n dàgbà yìí múra jẹ́ ọ̀parí. mo padà wá rí i pé àwọn àlàáfíà ọ̀pá yọ ọ̀parẹ́ yìí máa ríru yín báyìí ọjọ́ tó kù díẹ̀. Allah. Akẹ́bẹ̀rẹ̀ òní pé kí ọlọ́run bá yí ayé padà tí wọ́n ti yọ ìwọ lára ayé ọlọ́mọdé àwọn abẹ́ nínú wọn. Allah. Lọ́jà àwọn abẹ́ nínú ayé Àmín. orí yóò padà parẹ́. Gbogbo onítẹ̀pẹ̀ ní ńlá yóò di àwáyà tí ń bẹ̀ ní. Àwọn Adamu, Karamakumala. àwọn nǹkan tí wọ́n fẹ́ wí yà wí ń sọ pé mú mi. Àwọn èèyàn kan tí wọ́n fẹ́ sọ ń bẹ̀ ní pé gbogbo àwọn ata ìjọ́jọ́ yìí kó wọ́n nípa sọ̀rọ̀ àkéwú ká tó padà já sí láti kéwú táwí kí ààrẹ dàmánà lẹ́bí kúnnà ló hà sí òun. هذا زمان الذي كنا نعاذره من قول كعب ومن قول ابن مسعود Na'am. زمن به الحق مردود بأجمعهم Na'am. والشر والبغي فيه غير مردود Na'am. انت ما هذا ولم يحدث له غير لم يبك ميت ولم يفرح بمولود Na'am. هذا الزمان الذي كنا نعبره Àwọn èèyàn tí wọ́n láwọn ṣe tọ̀ yíká yìí níjọ́ wọn. Àti Tìjàníyà ni, àti Kàdìríyà ni. Nínú yàrá ni wọ́n ń ṣe. Wọ́n ṣe ń ṣe pé káyé wọ́n sọ pé àwọn ìgbéra wa hàn pa sí lóhùn. Wọ́n ṣe ń ṣe pé àbẹ̀bẹ̀ ṣe kárí ni. Lásìkò tá a wà yìí, ọlọ́run ṣe fẹ́ pé wà ń tẹ̀jẹ̀ abdul kawli wà ń nàbú yà àlẹ́ musalani wà ákàfà. حياكم الله Kí ni kọ́wùlù tọrọ wí bẹ́ẹ̀ ń tẹ̀jẹ̀ abdul kawli ẹ̀rí? Máa ń wà ló pé wá. Máa ń wà kawù. Lọ́dọ̀ àwọn àfáà. Ibi tó ti mọ tọ́lọ̀ ń pè ní kawùlù ń dẹ̀wọ̀ òun ni la ilaha illallah. Torí pé bàálù wọ́n ti mọ̀ sọ pé kúlù kawlan sadidan. Ibi tó ti wá tàbí gbé anákẹ́rẹ́ kọ́wùlà sadidan. Ẹ máa sọ̀rọ̀ tó dáa. Àwọn ìlú ajé máa ń wà kọ́wùlù sadid.
àwọn yẹn la ilaha illallah. ó sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. ó fi yé wa yí pé afdalu ma jitu bihi ana wan nabiyyuna min qabli la ilaha illallah. pé ibi mo gbé wá ọ̀pọ̀ ó sì dá kò sí ibi mo gbé wá tẹ́ ìgbìmọ̀ tí ò dá. Emodi láhàúlà wá, emodi àfúnàláwù wá, emodi sìgbìbárù wá, emodi hamdala wá, emodi tasbihatu wá, àmọ́ ìtọ́ dàbí la ilaha illallah. ilaha illallah. Àwọn akẹ́kọ̀ọ́ wá wí la ilaha illallah ò yóò fi sórí rẹ̀. هذا زمان الذي كنا نعاذره Lọ́wọ́ tí la ilaha illallah ò ṣiṣẹ́ lára àwọn àtàjọ́ mọ́. من كون كعب ومن كون بن مسعود. Gbogbo ẹ̀yin àbá wa ẹ̀dá kù, apẹ̀rẹ̀ ikú ọlọ́wọ̀ létí ìpayé rẹ̀, òun ní bá a tẹ́ ojú tí yìí dá. Àbẹ̀ gbọ́, ẹ̀rọ wa náà tá a jẹ́ bọ̀dá ayé àbájá búrò yín, ẹni wájú àwọn pàìmọ̀ ni wọ́n dé, àwọn náà yí kó pàìmọ̀ ìsìn ní. Allah. Ẹ̀rọ bá mi tó gbogbo tì ní yìí sí. Yàrá púpọ̀ púpọ̀ ẹ̀rọ bí púpọ̀ kò tó wó pa sí ọjọ́ ní pípò. Tó ló járí bá ti rí, ní táwọn àmọ̀ jìnnà sọ́nà òní. Níjẹ́ ẹjọ́ àwọn àbájá àwọn ìyá kan banújẹ́ súnmọ́ banújẹ́ nígbà tí òsì dúdú kẹ́tì ní jẹ́bẹ̀ ìdílé lọ́nà tí wọ́n ní. هذا زمان الذي كنا نعاذره. Ayé bá wa, ọ̀rọ̀ wa ní kẹ́lí màtá òwe yìí, àwọn bàbá kan ṣe láti pamọ́ nítorí kẹ́mọ́ ní kárí mu. Kámọ́ aṣọ àwọn bàbá tí wọ́n dájọ́ máa ṣe bá àdíjọ́ ṣe kámọ́ sọ wọ́n nínú àlọ́. Kámọ́ sọ wọ́n dálá ẹlẹ́dùn wọn jọ náà. Torí gbogbo nǹkan làwọn bàbá àná tí wọ́n pronounce wá sáyé ni wọ́n ti ń sẹ̀bi wọ́n ti ń jẹ̀bi. Wọ́n ti ń jẹ̀bi. Nígbà àbájá aláwọ̀ ní kíláà lọ́dún márùn-ún kọ́ bẹ́ẹ̀ gbọ́mọ dàbà. Nígbà gbogbo àdàbà tẹ́lẹ̀sì kíláà mi ń ṣe tàlà mi kọjú sí. Àlùwà náà lọ́gbọ́n tí wọ́n bá Yorùbá náà ti di lọ́dọ̀ láyà yìí. هذا زمان الذي كنا نعاذره. Ẹni bàbá sí àná ń gbàrà jẹ̀bi. Nígbà wọn kọ́ gbogbo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ olóòṣà tó ń kọ́ wọn kéwú. Àwọn àgbàlagbà lọ lẹ́wọ́n wálé wọn á mọ wọn lójú. Ìgbò ọlọ́gbọ̀n ọkọ̀ wọn lọ́kọ̀ wọn wọlé mú. Bàbá sí àná máa ń gbé ọlọ́run wá sí bí ẹ bá tẹ̀ tí ọ̀mọ́ náà. Ọlọ́run wá sí ìlànà ìgbẹ́ tó tí ọ̀mọ́ náà kìí sinmi lọ́lọ́run ní sí mi. Àwọn ọlọ́run ní sẹ́wọ̀n àti nánu. Nípa ẹsẹ̀ wọn lè yẹ̀tọ́ dáadáa nígbà tó di bọ́lọ̀ sùpè wọlé yẹ̀tọ́. Tá a fún wọlé tẹ́yẹ̀ rí dá àwọn ọmọ tí wọ́n rí láìkàtà bá yọ. Alágbára pọ̀jù ìjà. Ilé tó sọ gbogbo ilé òkùnkùn ilé ìmọ́lẹ̀. Ilé wọn náà wá tí èso wọlé sí. Tẹ́yẹ̀ ọláyà ẹni òdìrú ẹ̀ ní o. Ẹlẹ́kùn irú ìrọ̀lẹ́ òsì. Tẹ́yọ̀ láyà kókọjú sílé àpá rẹ̀. Tẹ́yọ̀ máa ikú òkè wá ní wèrè lélé àpá rẹ̀. Tẹ́yọ̀ péré àpá rẹ̀ kó pa àwọn ọmọ àpá rẹ̀ nídìí rẹ̀. Tẹ́wọ́n mú wọlé lẹ́yìn múra àwọn tí kó pa gbogbo àwọn ọmọ tó pa àwọn tó kọ́ owó yọ̀ wò. Gbogbo ọmọ tó wó níjọ́ tó sọ̀rọ̀ àlùbáṣà wò ní gbogbo wọn ti káṣọ̀ lórí rẹ̀. Allah. هذا الزمان الذي كنا نعاذره. Èyí tí òfẹ́ kọ́ lọ́wọ́ káṣọ̀ omi orí rẹ̀ àdúgbò lọ tún bá. Kọ́ wá lọ sí ìsìnkú wá lọ́kọ̀ wá sí kúrò aláwọ̀ tó kọ̀ọ̀mù sí aláwọ̀ àti gbogbo tí ń jẹ́ ibi sí aláwọ̀ sábẹ́ láti kìí àmọ̀. Bóyá ló máa gbà á wọlé. من كون كعب ومن كون بن مسعود. Ẹ̀yà máa wá ẹ̀yẹ kó òpè yóò lọ bá ti tú wákàtí bá àwọn. Tẹ́sí gbá rẹ̀ lásìkò rẹ̀. Tẹ́lẹ̀ owó tẹ̀yẹ sàkádẹ̀ ṣe sàárà. Àmọ́bìnrin yóò wà ní jẹ́ náà. الله عليه وسلم. Ó burú àtẹ̀kúlú mẹ́lá tẹ́fọ̀ àlùnà. Kẹ́kọ̀ọ́ mákìtà kékeré. كما مكث عند الله Àtẹ̀kúlú mẹ́lá أن tẹ́fọ̀ àlùnà. تقولوا ما لا تفعلون. Àwọn adẹ́lẹ̀ ní dáyẹ̀ láti dálẹ̀. Tẹ́pẹ́ ẹ lọ́mọ olóríire, ọlọ́jà ló sóríire o. آمين. Oríire ẹ̀kẹ́ lára yín, ẹ wá ní sẹ́kùnrin ni wọ́n kalẹ́ kọ́ kalẹ̀ kẹ́ ìjogún ẹ̀fọ́ wọn. Ẹ̀sùn bá tẹ̀gbà lọ́dọ̀ àwọn àmọ́ àyè ṣe àsìkò lẹ́ẹ̀ ní ṣe lóòótọ́. Lásìkò àti ọ̀sìn ìmọ̀ kálukú yìí sọ pé èyí lè ṣe ní ìfúnra ní lè ṣe jẹ̀ máa ṣé ìkà ní òun kùnú.
Kò sí tó ní kí bùkálà ojú òun nìkan àtọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, ìwọ nìkan lórí àwọn ìwọ nìkan àtàwọn ọmọ rẹ̀. Níjọba ti bẹ̀rẹ̀ la ilaha illallah, la ilaha illallah. Bó ti sọ pé ó ti wí oníwọ̀n nìkan wò ni. Táwọn ará rẹ̀ lọ́gẹ̀rẹ̀ lọ́bẹ̀ sùn. Nígbà gbẹ̀rẹ̀ bá bẹ́. Bí wọ́n ti yọjú wù ní ọlọ́run fi nǹkan ní àwọn ni. Nígbà àwọn màláíkà ti sọ̀kalẹ̀ bá nẹ́bí ló wí bẹ́ẹ̀. Sallallahu alaihi wasallam. Ibú kò sí jọ́kẹ́ láyé tó òun yọ báyìí. Àbí kára màláíkà kan yẹn ti dúró nínú sẹ́mà. Wọ́n yẹn tẹ̀lé sínú Muhammad Dike. Hayyakumullah. Àwọn màláíkà kan sọ̀kalẹ̀ wọ́n mọ̀ wá wá ní tí. Wọ́n ti dárúkọ ọlọ́run tó bí ọba wá yí ọ. Ibà màláíkà kan ní wọ́n so ṣúgà sí kọ̀ọ̀kan. Ṣúgà tó sí kọ̀ọ̀kan. Ṣé ṣúgà lóòrùn ni? Ṣúgà ò lóye òun tó bá wá ju ṣúgà ọ̀kan nígbà wà ní lọ sí ìpọ̀ nísì bọ́ọ̀lù sàlẹ́rẹ̀ tó ìdarí ọgbà ẹgbẹ̀rún yìí rábẹ̀. Allah. Ètò àwọn màláíkà lókè alúmú ilà hajatukum alúmú ilà hajatukum. أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون. Gbogbo wa lásán ti sáàbù wa ara kìjáníyù ara káàdìríyù. Gbogbo wa lásán ti sáàbù sábàlá kìjání sí ìlú àrùn ṣẹ́wọ̀n láti. أيها الذين آمنوا Ìyá tí ń dààmú àwọn àfáà mi lákùnrin ọdún òkú bàtà bí bì ọ́. لما تقولون ما لا تفعلون. Ọdún òkú lákùnrin bàtà bí bì ọ́. كبر مقتا عند الله. Nínú ọlọ́run gbogbo àwọn atálá ọ̀dọ́ lóye ẹ̀ bí sí lọ́hùn. كبر مقتا عند الله. Ọjọ́ táwọn tí aláwọ̀ fi kéwò tó nǹkan ní wọ́n ti lò ó gbà. Ọjọ́ táwọn bàbá ṣe kàmáà níbi tó wò dé nǹkan ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ní ṣáà ṣe kàmáà ti tòkó lórí àga tó kọ́ ọmọ kéwò. أيها Ó ti ṣe wáàsì. الذين آمنوا Gbogbo àwọn kakúlẹ̀yìn táwọn náà ṣe fọ ọdún ṣe ń sọ̀rọ̀ àti wọ́n jọ́ ọdún tó ti ẹ̀sìn lọ́dún pa gbogbo ṣe. أيها الذين آمنوا Bọ́lá ní bẹ́ẹ̀ gbogbo yín náà ti dé Mahala tó yẹ kẹ́mọ̀ ìgbẹ́ ti bẹ̀rẹ̀ ṣẹ́ náà. لم تقولون ما لا تفعلون. Bọ́lá ní bẹ́ẹ̀ wíì ní tẹ́lẹ̀ ìdálẹ̀ yìí o. Ẹ wà láwọn akẹ́tẹ̀ kò ní kíkò ní dáa fún wọn kí ló dé tẹ̀sí pè ní wọn. Èyí táwọn ilé àná ni wọ́n dì mú wò. Sallallahu alaihi wasallam. Wọ́n mú tí ní àbá mu pàyà. Ẹ̀yin ká bójú tó tẹ̀ ń ṣe. Òun nìkan wọ́n wà gbogbo àti oṣù mi nìkan ni wọ́n fi ṣe yẹn lágbo ní ilaha illallah. Ọ̀hárá ìmọ̀kẹ́. لم تقولون Wọ́n nìkan máa ṣe. ما لا تفعلون. Wọ́n gbé ìyàwó rẹ̀ fi tẹ̀síbà lé lọ́wọ́. Lójú ọ̀rọ̀ wí ní ìjáníyà. Bẹ́ẹ̀ bá pẹ́gbẹ́ gbogbo ilé ẹ̀kú tẹ̀síbà lọ́wọ́. Kí ìyàwó rẹ̀ fa kó wọn wò lọ́ọ̀kẹ́ láì táwọn wà nínú ẹ̀kú tẹ̀síbà lọ. Ẹ máa sọ̀rọ̀ àdùn máa dì. Ẹ máa ṣe síkìrì. Ẹ máa dárúkọ Ọlọ́run. Ẹ máa Yorùbá ní Muhammad. لم تقولون Naam. ما لا تفعلون. Ìtẹ̀ ẹgbà déhùn tẹ̀ ẹgbà ẹ má jọ ọjà. Ẹ máa bá sẹ́ lọ. Ọ̀pọ̀lọpọ̀ yóò ṣe kẹ́kẹ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ wà ọ̀ṣẹ̀ kẹ́kẹ́ mọ́. كبر مقتا عند الله Ọ̀pọ̀lọpọ̀ àlífà ló wúlò. أن تقولوا ما لا تفعلون. Ẹ bá jẹ́ mọ̀kádà lójọ́ wọn máa bí ìlàwọ̀. Mọ̀kádà mọ̀ wúlò mọ́lẹ̀ sí. الله. Ṣé mọ̀kádà mọ̀ ní mọ̀ wò? Ọlọ́run mẹ́rin àgbàlagbà tí mọ̀kádà wọn bá lọ́dọ̀ wọn mọ̀kádà. Àlífà ló ń jẹ́ ní sàlífà tá a yọ. Ara àlìkíra aláma àlífà lára rẹ̀. الله. Àrígbà ayé lákọọ́lẹ̀ bàbá kan bẹ́ẹ̀ ní ẹlẹ́yìn là. رضي الله تعالى عنه. Wọ́n ní màá fún àbá àgbà tí ó sọ láti. Wọ́n wá lọ òde kan ládùúgbò. Wọ́n lọ àwọn wa ní àsàlátù ànábì yẹn kan ní. Alága ìgbà nẹ́bí. sallallahu alaihi wasallam. Wọ́n ní àwọn ṣé wọ́n ní ẹ̀yọ̀ bá nẹ́bí kó wúyà mi hàn. sallallahu alaihi wasallam. Wọ́n làwọn bá sọ̀rọ̀. Nígbà táwọn bẹ́ẹ̀ ṣe gbájú, wọ́n làwọn bá yí ní wọ́n fẹ́ wúúsù. Orí máa ń bọ́ lójú àbá. Ó ti wúyẹ́ owó ẹgbẹ́ àwọn àwọn àbá ni wọ́n láwọn ṣe wúwẹ́ ní ọmọ wúúsù. Ọmọ alápẹ̀ ṣe wù ní. Allah. Àwọn ńláńlá bàyàbàyà ni wọ́n pè ṣé wù ló pè mí. Ayyuhal ladhina amanu. Mo ti wà yí. Tẹ́lẹ̀ bá kó kọ̀ọ̀mílẹ̀ mẹ́ta tó ṣe àríkà fún yóò bí mi nú. Lima taquluna Níbi ìgbéraga yìí tọ́lọ̀ kó olómi ọkà gbogbo ayé. ma la taf'alun. Ẹ jẹ́ máa àṣìṣẹ́ mọ́ o. Kabura Kí makitan. ẹ dá sí pé kí lè kú
tá a bá wọn tí wọ́n bá wa sí táwa tá a wà lójú ọ̀nà náà tá a gbéra wa kàdíríyà tìjàníyà tá a gbéra lówó rìbí tá a wúlò wájú ọlọ́run báyìí. كبر مقتا عند الله. wọ́n sọ ní Òṣogbo wọn lọ́jọ́ orí ìwọ́n láwọn èèyàn bàbá táwa bá sẹ́lẹ̀ nu wọn wọ́n sì lọ bọ́lọ̀ pẹ̀lú kẹ́límọ̀ pàwọ́ àná. àwọn bàbá gbàlagbà kan bẹ tó ẹsẹ̀ ló láìpẹ́ ìgbà ní àdìsó kàláfì wọ́n sì kàn jí òní rẹ̀ wọ́n sì lọ sí kẹ́límọ̀. lẹ́yìn ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá á tún wá ní sàárè wọn tún wá ní yàrá àtúnṣe àbàtúmọ̀ wọn bẹ̀. الله أيها الذين abáwọlé abẹ́ kò mọ̀ wá kìí àwọn àdéhìtà wíì láàrin 20 ní bá a bá wọn bẹ̀ lọ́dún mẹ́sàn-án ọdún mẹ́wàá tó bá wọn nù sàárè wọn gbà tí sàárè wọn tí gítà fi bò wọn tọ́jẹ. ṣé wọ́n rí ẹjọ́ wẹ́sẹ̀ lọ́rùn ni ọlọ́run ẹ̀wá ikú olùkọ́ àwọn wọlé ilé òjẹ́ wọn. jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wọn tó lọ jẹ́ súnmí kùránì wo lọ tọ́ta kùránì wo lọ mọ̀ wọn nínú agbo nínú yàrá rẹ̀ kùránì náà bá máa tọ́jú. kí ni súnmí tó fẹ́ kẹ́ gbogbo bẹ̀tí ń jára mọ̀ láyé tọ́hámúkà àrámù ṣàrámúkà àrámù libásúkà àrámù kọ́ọ̀lúkà àrámù àwárúkà àrámù. bóòlù ti fẹ́ dà gbogbo tí ń jẹ́ ìwọ láyé tó rí bóòlù yìí kò sí kàtó ní lára rẹ̀ láàrin mi rẹ̀. أيها الذين آمنوا ìwà àjà bàbá yẹn o àwọn ẹni pẹ́ẹ́tẹ́ bá ti fẹ́rẹ̀ sí o kò ní ní sùúrù. ìfẹ́ tó ń bèèrè yìí pé ọ̀rẹ́ wọlé oníwúníwù sùúrù òun náà ni kó o ṣe báwọn tàná ti ṣe. gbogbo olùṣe Ibrahim lọ láyé رضي الله تعالى عنه. wàhálà ìfún mi náà ó dorí ní báwọn ọmọ rẹ̀ yìí ọlọ́lá yíyá o ọdọọlá ni o ọlọ́gbà yíyá o lọ sí náà mi ẹ má sùn ní balẹ̀ o. ó pèpè lọ sí wàhálà tó lè mọ̀ ní الله أكبر. ó pèpè lọ sí ìmáàlì mọ́tò ìdájọ́ yàrá àìmáàlìfà ibẹ̀ jáde ọmọ ẹ̀ kéwúlà àbí sáyé kéwúlà àbí sáyé wọn bá ibà ámìnú ámìnú ó tún wá ní tèlúbà èyí tó àwọn òní ní sí ọ̀sàsẹ́ kẹmọ sàkiri kẹta ọba àwọn ọ̀hún bí ajá báńkì àwọn ìsìnkú àwọn àtúkọjá àwọn ìkọlà àwọn kúndùbí àtúkọjá àwọn kí ọmọ wa wúwo wúwo níjọ́ wo lọ gbọ́ táwọn ṣe Ibrahim dé nìkan ní wọ́n ń ṣe bí ewu pàdé ara wọn. رضي الله تعالى عنه. tí ń kúrú dáadáa rẹ̀ wájú àwọn ṣé ń wọ ẹgbẹ́ rẹ̀. ọlọ́pẹ́ ni wọ́n gbé nígbà tó dáa ṣé Ibrahim dáa. òun lọ sọ di ọ̀gá iwájú ogun tí jáwé èèyàn àwọn òní bí àwọn ènìyàn ti dá níyà. الله. ètò yẹn wà ní kò ṣé Ibrahim kọ́ ló gbé tìyá rẹ̀ ọ̀gá wọ Nàìjíríà. àwọn pẹ̀lú wà ọlọ́pàá onímọ̀ ọlọ́pàá kàlámà ọlọ́pàá ṣẹlẹ́wọ́ gbogbo tó wá dé òun ní ọ̀sán àlejò rẹ̀. الله. ìwà tó ní ní mo wáyé ní wòlé gbogbo sẹ́lẹ̀ mi tó dàbí rẹ̀ ọ̀rẹ́ mi kọ́ra lè kújà náà Muhammad lọ. أيها الذين آمنوا. wọ́n lè gbé anábì òun kọ́ ṣe o níbi ìwà rẹ̀. لم تقولون ẹja àtọ́jú nǹkan méjì máa da sọ́lọ̀ máa da séèyàn. ما لا تفعلون. ẹja bá wa àsìkò tẹ́lẹ̀ sẹ́lẹ̀ rẹ̀ dé yìí o. كبر مقتا عند الله. ọ̀pọ̀lọpọ̀ wa ta láǹṣẹ́ wọ́n ìdí mòlú ní láǹṣẹ́. أن تقولوا ما لا تفعلون. káyọ̀ òkèlè bẹ́ẹ̀ ṣe ọbẹ̀ ṣe mòlú yìí. ìgbà wọn lè wà á rí pé mo káyọ̀ àbọ̀ nípò tán yóò wá lọ yẹ tẹ̀sùn bá tẹ̀ wíwẹ̀ ládùúgbò. yóò wá tó lọ yẹ ọ̀pá àbọ̀ wọn lè tó ti yọ̀dà. yóò tún wá yọ̀dà tí wọn yóò lọ létí rò. àwọn tó àlẹ́ tẹ̀ gbọ́dọ̀ dàbá ìdákùn lọ́jọ́ kó wa. أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. yóò máa fẹ́ àríwá tó àwọn tó ní òṣùlù yóò máa wo bí ẹ̀ka ẹ̀kọ́ gbádùn bí àdégbà. ẹ̀rọ yìí wò ní bẹ́ẹ̀ kọ́. كبر مقتا عند الله. أن تقولوا ما لا تفعلون. nínú ti dájú àlọ́ nínú kàdí ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ náà o. bùkálà màdìbà ni wọ́n jẹ́ o. níjọ́ mòlúù ni wọ́n gbé ní lábẹ́yà mẹ́sìn mòlúù. níjọ́ òun lòun àtàwọn ọmọ ẹjọ́ pépè ọlọ́run. الله. bẹ́ẹ̀ bá ní káàdì níyà tọ́jú ọmọlẹ́yìn àbáǹdá táǹkù àlùbá mọ́ ọlá ọmọlẹ́yìn àbáǹdá kọ́. ọkọ̀ àlùbá mọ́ ọlá. ó kéde yẹn wá aráyè ọkọ̀ ọ̀pá kò á nìkan láàrin ọ̀sẹ̀.
ó kéré yìí ọ̀ láyè ẹ̀jọ̀ kékeré àwọn ọmọ lẹ́yìn wọlé kẹ́lọ́ dà kéré jọ nínú wíìlì ní sèso láti lónìí àwọn bàbá tó wà bá láyé láti ní àdúrà síwá tí wọn kàtọ́lìsì mú àwọn olùkọ́ làwọn ń ṣe gbà wọn ní gbogbo ojoojúmọ́ 12,000 láìláì ní ọ̀làwọ̀ sí. máa bẹ̀rẹ̀ bàbá abẹ́rẹ́ gbọ́dọ̀ wọn ta alùpùpù làbọ̀lẹ̀ tí wọ́n ń ṣe wọ́n ti dẹ̀yìn àwọn oṣù mẹ́rin láàárọ̀ 4,000 oṣù bàbá yìí àwọn oṣù 4,000 níbi ìlú lẹ́yìn alásàrà bí láàrin ìlú àsárásárì bàbá ti lálẹ́ láàrin lọ́dún ní ṣáàyì kẹ́kọ̀ọ́ pé ṣáàyì 4,000 ó pè é láàrin sáàwọn náà ó sì káàkùn àárín súnmù yìí wọn abẹ́rẹ́ àwọn aráwọ̀ tẹ́kàlùkù àárín kọ̀kẹ́jọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ la bàbá tààrẹ tó ṣe wíìdì ògùn kan máa fún àgbàlagbà tó wà bá nílẹ̀ ìlú ìjọba ti já níyà tọ́ba wá délé wíìdì kò dé kò dídọ̀la. àwọn bí táwa wà nísì níta àdìlọ́wọ́ yìí ṣètà níta àdìlọ́wọ́ yìí social media kò jára yìí mọ́ ẹgbẹ́ tó máa ń tẹ́lọ́ bá lọ́sọ́ àlọ́ ọdún browse ọmọ sì tó fún àwọn browse èwo ló ń dìbò lẹ́yìn ọ̀gbẹ́láyọ̀ ọ̀gbẹ́lọ́wọ́. wọ́n bá níbẹ̀ ẹ̀yin àbọ̀ àwa. أيها الذين آمنوا àsìkò tá a wà yìí wọ́n ní àbù adùn káyìrì àdá àhàlẹ̀ kẹsàn wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbọ́dọ̀ náà wọlé kẹsàn wọ́n àbù adùn káyìrì àdá àhàlẹ̀ kẹsàn. حياكم الله. ọlọ́ni ẹ máa ṣe ẹjẹ́ ìjọ máa ṣe lọ́wọ́ ẹ má jà á ṣeré. Dede eji tẹ wà yìí, ní ṣe eji ṣe kàbáàlì tẹ lọ bàyá lọ ayé. Dede eji tẹ àjọ wà yìí, bọ́dà èmi tí wọ́n wá éjì yẹn, tí bá dé lẹ́kùn tí mo wà yìí, kí mọ́tì kẹ̀kẹ́ báyìí dà lọ́wọ́ tọ́pọ̀ lórí pé eré ti láti yọrí mẹ́, kò sọ́ọ́ ti yọrí mọ́ lẹ́yìn ọdún éjì tí mo wà yìí. Lẹ́yìn éjì yìí, kí mọ́tì táyọ̀ wà ní kọ́wọ́ ti láti yọrí mẹ́. Kí wọ́n náà ẹsẹ̀ pè pí àyè. By this age. They prepare him. Then as I'm going to 60. You want to prepare. More than middle of 50. You want to prepare. Preparation will not come. Abẹ́yìí tẹ wá bí tẹ wá lọ́wọ́ dé èyí tẹ wá yíyẹ kúra ṣe. لم تقولون ما لا تفعلون. Wàláì wọ́n mi là yìí máa ń rò pé bí ẹ bá tẹ kí wọ́n bí mi sílẹ̀ súnfí. Mo sì bá wọn ti tà náà. Dáadáa mo rí àwánu wọn, mo rí ọ̀rọ̀ wọn, mo rí tẹ̀sí wọn. La kúntọ̀ àṣẹ́dá nǹkan alàṣòfìyà. Àwọn àṣẹ́dá múkìrì alàṣòfìyà. Tí bàbá ò bá ju di jàbátá lọ. Tí wọ́n mi láì ní nígbà yẹn níbọ̀dì. Ní bíta gbogbo kọ́mẹ́ká àpàtó ti fẹ́rẹ̀ṣẹ̀. Mo fẹ́rẹ̀ṣẹ̀ ló wá ń gbé ìlú àwọn ọ̀sán àmàdáyà. Má kí wọn mọ́. Ọ̀pẹ̀rẹ̀ ṣe ìwà tó tẹ̀síwá lọ́wọ́ àwọn àtòsíbá. Ọ̀wọ́ àwọn gbà láwà kùmárù. Ó ní ìlọ kí o. Báyọ̀ ṣe ń bí wọ́n stop program wọn lọ kí o. Ìkẹ́ lásẹ̀ yìí. Àwọn ọjọ́ adáṣe yìí náà. Wọ́n lọ sí kí n láyà kùmárù kí ọmọ fẹ́ pẹ́ sí kan ó dàrú wọn lójú òfìjà wèrè ní o. Làzíkì láyà kùmárù kí náà pẹ̀ sí kiri kẹtọ́ ọmọ. Ajá pé kò ráyọ̀ ọmọ. Ẹni tí wúrù ní wò ní já ìwé mọ̀rákà. حياكم الله. لم تقولون ما لا تفعلون. Bẹ́ẹ̀ bá ní sẹ́sùn bí a bá ṣe, àbẹ́ ìta ṣe ìdọ̀tí ni. Ó ti wù sú. كبر مقتا Gbogbo wa náà wá ń bì yìí. Ẹja yí padà, ẹja béèrè báwọn tààrà ti ṣe. عند الله. Kárí ni wá pọ̀, ṣé wàá ṣe Ibrahim ọlọ́ tààrà? رضي الله تعالى عنه. Wàláì gbogbo òde tó lọ kò ń ṣòro kárí ni o. Wàlọ́ ìfọ́bìlà. Ìdọ́bìlì nínú Hádà fòlè kó wádà tó kún mọ̀. Wọ́n sì tó yé wáyé pé kọ́ńtìrà kan bẹ bí Yorùbá gbogbo nígbà lóṣù bí. Bíríkì kan bẹ kí ni bíríkì ọ̀hún àlẹ́ ẹ̀lmù. الله. تعلموا العلم يا إخواني. تعلموا العلم يا إخواني. فالعلم فرض على الإنسان. والشر فيه كهل والنسيان. والخير في التقوى والعارفين. تعلموا العلم يا إخواني. تعلموا العلم يا إخواني. Gbadakọla wa dà fà, gbadakọla dùn wá sí, gbadakọla ọmọ kéwù. Àmọ́ ànábi ti pè fún wa, ọ̀nà tó fi wà láàrin wa àfa. تعلموا العلم
yá ẹ̀kọ́ wá. يا إخواني Ànábì ní kún áàlìmọ́nì gbìyànjú kọ́ dàáfà bí wéèmù. Bí wọ́n máa fà wá yìí. Ìran àbá wa pọ̀. Àbá àtọ́mọ tẹ́wọ́ àbá yìí. Àbá àtọ́mọ tọ́lọ̀ wípé wípáyà àbá yìí. Kọ́ sẹ́ẹ̀tì mọ̀ yí pé ọ̀dá kéwú náà. Kéwú náà sì dá wọ̀ náà. تعلموا العلم يا إخواني Mùtàálímù òun náà làwọn ọmọ ilé kéwú gbogbo wa bá ti wà ẹ̀wọ̀n kéwú ni wá lọ́dọ̀ àwọn àfọ àwọn tó sẹ́kù láyé bó ti lò káàkiri tó wá fún wọn gbọ́ tí kéwú àgbà lẹ́nu wọn. الله wọ́n bu ayé àmì àmọ̀wé sáàsì má kéwú báyìí bọ́ọ̀ bá jẹ́ àfọ àgbà táyé tó tẹ̀lé àṣìwájú wọn gbọ́ wá sí rẹ̀ kó mùtàálímù. أكرمكم الله ẹlẹ́kẹ̀jì mẹ́lẹ́kẹ̀ta ń bẹ̀ èyí tó sọ gbogbo wa dà fà ó lè jẹ́ mẹkáníìkì ó lè jẹ́ kápẹ́ńtà ó lè jẹ́ wọ̀tẹ́bà ó lè máa tata kó mú sẹ́nà ẹjọ́ mọ̀ kó wá sí. تعلموا العلم يا إخواني Òsọ́rọ̀ jẹ́ ògbà tí ó gba lóko tó nígbà yìí. الله Ayé ẹ̀kọ́ yìí, owó ọlọ́run yẹ àbúyà. Láì bóyá ilé wọn bá kàn tó wà ní. Ẹlẹ́kẹ̀jì ń bẹ̀, ó ní kọjá ìwádà ọlọ́dárù kan máa ìdílé gbàgbọ́ wa tó wà yá dà sílámù. تعلموا العلم يا إخواني Ó ní mélòó? Ó di méjì. العلم والعلم على الإنسان Àmì ìgbọ́ sọ dára wa tó ti láàbì kò wúlò láàbàdì pé gbọ́ wà sí. الله Wọ́n sì mọ̀ wúwà àti wúlàgbọ́ àlèwí. أكرمكم Òun wà ní الله Mùsùlùmí. Ní pátá àwùjọ wà lájọ́ kéwú. Bàbá pè láwọn àtòrí pé ìjòkó ti wà torí ìbúrú. Àlẹ́bí ni láti kó jáde là méjìlá sí àlùkò àlù. Kọ̀tà àlùkò ìpamọ́ ní bẹ̀bí kéèyàn jìnà sí àlùkò àlù. Bọ́bá ní bẹ́ẹ̀, èyí lè jẹ́ mùkádà mùkọ́ mọ̀ kẹ̀kẹ́. Yes. Bọ́lá kéwú kẹ̀kẹ́ bọ́lá kó wọ́n lè tú fásí à. Ó lè jà nípa, ó lè jẹ́ sẹ́rù. Àwọn kí láàbì èpè láàfọ́ àtàbì èpè ní mùkádà mù tí wà lè yọ tàwọn sẹ́rù wa. الله Ṣé ìtọ́pà lọ́wọ́ ọlọ́run tó wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ àtúnṣe kó wọ́n mọ̀ sí lórí lásìkò báyìí ṣe ń sí? Ṣé ń kí lóru? Ṣé ń tètè láwọn kò áyú? Lásìkò àti wọ̀n sí wà lẹ́sẹ̀ kọjá. A lè tẹ̀lé èèyàn bẹ́ẹ̀ tó ń bá wọn àgbàlagbà tó lè kó lọ́wọ́ tẹ̀síwá tí ó sì dá. Yàtọ̀ bẹ́ẹ̀ tí wọ́n kúrò wá ló wá pàdé àrífi àbá ìdíbi ló wá ní ìwà kéwúlẹ̀ ní ké àwọn akómọ̀ tẹ̀lé tẹ́mọ̀. Èmi máa wá wọn káàkiri. الله أيها الذين آمنوا Nínú kéwúlẹ̀ mímọ̀. لما تقولون Àbájú wọn kó káàkiri wọn dàbí ọ̀mọ́. Àmọ́ mo mọ̀ ìmọ̀ èyí tó ń dá lójú ní pé mo mọ tẹ̀yẹ̀ ní wà tẹ́lẹ̀. الله Àbájú wọn kó káàkiri lọ́wọ́ bí halẹ̀ wù ní. Èmi ọ̀mọ́ èsì ní ìdí ẹ̀. Èwo lọ pa? Wọ́n kó padà jẹ́ mẹ́rin. Afọ́jú ní fọ̀ párin. Ọjọ́ dà fún ọ. آمين Nígbà tí sábọ́ ní wàá kọ̀ padà bí. أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون Ẹ má jẹ́ ogun wa ká wá bí ìyá bá wa. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون Gbogbo àwọn adájọ́ dọ̀. Ìsìláàmù ti ń padà síbi tó mọ̀ gbọ́ àwọn oṣù bí o. Àpò sínú o. حياكم الله Àwọn sálábí tẹ̀ polówó káàkiri wọ́n ti ń gbàjọba wọn yín lọ́wọ́. Gbogbo sùn àwọn ọ̀dé máa ń gba àpé máa ń. Ìyá wa fẹ́ yín lọ lọ́wọ́ sàjọsẹ̀ wá pé. آمين Obìnrin rẹ̀ orí hárún. يا Bàbá tó fẹ́ wá rí àpò tó borí. Ọ̀rẹ́ tó tún wá rí há òkò tó borí. Wọ́n wá borí pankéèkì èjó kírun. Wọ́n sún bàbá yìí. Gbogbo òde wá ní sàwọn obìnrin wa tọ́jà àwọn èèyàn bíi ṣéwù. Lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ jẹ́ gbádùn ọ̀rọ̀ mọ́. Kí ni ṣéwù láàárẹ̀? Ìyàwó ṣéwù ti di ṣéwù lẹ́sẹ̀. Ìyàwó ṣéwù ti tún lọ lu mú. Bọ̀lọ́ mọ́kà yìí tún lọ lu mọ́kà. Bẹ́ẹ̀ gbogbo bájọ́ ṣèwù ni ṣé súnmọ́ ẹ̀dùn. أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون Kí ló burú tó ìyàwó rẹ̀ bá gba tí wọ́n lò kún níwájú ọlọ́run lò yóò gbá sí ọlọ́run láàrin. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون Ọmọ yẹn gbogbo àwọn ìjà rẹ̀ pẹ̀lú àwọn. حياكم الله
àwọn ìjà àlùkò dáàbò àwọn adájọ́ àwọn ọkùnrin gidi tọ́lọ̀ ń dábọ̀ náà kò á ní wọ́n ti lọ tán. sẹ́ni àti abẹ́lẹ́ àwọn ìjà àlù. لا تلههم تجارة ولا بيع عن ذكر الله. àwọn ìjà àlù lọ ọlọ́run fẹ́ràn sí kìí bá àwọn náà wọ́n kọ́ fẹ́ràn sí ta pé lọ́wọ́ àmọ́ sàǹsì. Kalau semua tiba wakil kita nak baju dia aku orang dah berapa? Mungkin hari ni orang baju tiba ni dia orang hari. Orang hari ni orang kau ni le. Ni je deh, bagi kita bawa tu kereta tinggi berkali. Awak hari ni orang kau orang boli. Bawa dia bawa lari ni dia pilih deh. Bawa siapa yang mahu follow dia tu kan? Boli je nak siap. Ni je deh ibarat main tu betul je. Mesti aku kan, mesti lawan orang kan le sisi. Kọ́lá ti ní wọ́n sọ wọ́n wá kó tù alẹ́mọ̀ nígbò yá ni ìrẹ́yìn máa tọ́jú ẹgbàá tó mọ̀ sí ilé. Àwọn àwọn ẹran ti dọ̀la wọ́n ṣe lọ́kọ̀ kẹ́mi bẹ́ẹ̀ àwọn káàdì bí wọ́n máa jẹ sí kìlú wà. Ọgbẹ́ rere lọ́wọ́ ọ̀gbọ́n ṣe bàbá. látòlíhìm tìjáàtù wọlá bẹ̀yìn عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. Gbogbo àti àwọn bí. Níwọ̀n bá tẹ̀lé rí máa wí fún wa náà ni pé látàkùn tó dáhà bá tẹ àràbáàbò àwọn àràbáàbò hà èyí tó máa ń gbẹ méjèèjì náà. كل من سار على دارب وصل. Ẹ̀yà àwọn ọgbọ́n làwọn tàná ti dúró rere ká kó gbọ́mọ̀ fi parẹ́. Ẹsẹ̀ yẹn dúró ayé. Ẹja kanu tíra ta nílé. Ẹ lọ kó wọn àti àwọn àgbàlagbà tó sọ̀rọ̀ pàwọn ẹni ọlọ́gbọ́n wọn ti rìn ayé wọn. Àwọn tá a bá nu ilé láwọn ẹni ọlọ́wọ́ ẹja kọ́ sí wọn. Kólú mọ̀ sára. على دارب وصل. Bàbá ṣe bí wọn wà láyà nìkan léwu. حياكم الله. Wọ́n lé ẹ̀bùn kan tó ń bẹ tọ́lọ̀ máa ń bú yẹn. Gbogbo àwọn dàrájà tù tọ́lọ̀ máa bá wọn yẹ̀wò náà wà kìtàbù, àwọn àbùdálù, àwọn tó jàbáwò, àwọn tó kàbáwò. Wọ́n ní nọ́mbà. Tọ̀báyé máa ṣiṣẹ́. Tọ̀báyé máa ṣiṣẹ́. Níjọ́ ẹnìkan bá kú ọlọ́run gbọ́dọ̀ pọ̀ pààrọ̀ wọn. Nígbà tọ̀báyé máa ṣe àrẹ ẹ̀rọmọ́lẹ́ yìí. Wọ́n gbó yà yà fi yàn pẹ́ ẹ̀rọmọ́. Wọ́n á bí ọdún kò wọn. Ọ̀gá bá ẹ̀ náà dá lórí. كل من سار على دارب وصل. Ọlọ́run wọlé àdébí lọ́dọ̀ ọlọ́run. Ẹ̀yà fún àwọn tí ẹ gbé ilé ìkalẹ̀. Ẹ gbé ilé ìkalẹ̀. Kò sí yàtọ̀ láàrin wa wọ́n ti gbé wa bẹ́ẹ̀. Ọmọ ìyá kan náà ni wá. Ọlọ́run wọlé àdébí lọ́dọ̀ ọlọ́run. Èyí tẹ̀ sí lọ́dún yìí. Wọ́n ń ṣe ilé ọ̀kẹ́ tó kù fẹ́ẹ́ dùn dábò báyìí. Àtọkùnrin wa àtọbìnrin wa. Ìjókòó sáwí àwọn tá a gbé kalẹ̀ tá a fi dárúkọ ọlọ́run tá a fi gbéra wa nípa gbéra wa yìí. Ọlọ́run wọlé ànábì kó ṣe dátọ̀rọ̀ gbà fún wa. Èyí tọ́lọ̀ bá tẹ́wọ́ gbà ní kì í parẹ́ láàdúgbò ẹ̀kọ́ ọmọ. Ọlọ́ba ṣe bẹ́ẹ̀ fún yín. Ẹ sàmì dára ní ẹ̀tọ́ kẹ́yìn. Gbogbo èyí tá a wá pè tẹ́ wá.